ẹ máa gbọ́ lè kí lè fi wá fídíò yẹn jáde. Yorùbá nation ló lè ṣe, Odùduwà nation ló lè ṣe, kí ìlú kó lè túbà kó lè túṣẹ, Odùduwà nation ló lè ṣe, kí ìlú kó lè túbà kó lè túṣẹ, Yorùbá nation ló lè ṣe. Kàmárò jẹjẹ ni. Yorùbá nation ló lè ṣe. Oúnjẹ ó wálẹ̀, òǹgèrè á máa lọ ní lemọ́lemọ́. Yorùbá nation ló lè ṣe. Ìlú á máa tòrò, ìlú á máa dùn sí mi. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká jáde síta ká jà fẹ́tọ́ wa. Yorùbá nation ló lè ṣe. Gbogbo ọmọ Yorùbá pátápátá. Yorùbá nation ló lè ṣe. Tó ń bẹ lórílẹ̀‐èdè àti diaspora. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká gbà ẹ wá. Yorùbá nation ló lè ṣe. Ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ bàbá mi Sunday Igboho nìkan lásán. Yorùbá nation ló lè ṣe. Ọ̀rọ̀ Yorùbá lápapọ̀ tá a mú wá bí. Yorùbá nation ló lè ṣe. Gbogbo ọba tó ń gbẹ nílẹ̀ Yorùbá pátápátá. Yorùbá nation. Ẹ dákun ẹ ti olóyè Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation. Gbogbo àwọn jagunjagun tó ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá. Yorùbá nation. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation ló lè ṣe. Gbogbo àwọn pásítọ̀ pátápátá. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation. Gbogbo àwọn lè mọ́mọ́ àtàfà wa pátápátá. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká ti Sunday Igboho lẹ́yìn. Yorùbá nation ló lè ṣe. Gbogbo ẹ̀yin ènìyàn mi, ó yẹ jẹ́ kí n sáré gbé yín wọ ibi tá a ti máa play àwọn fídíò yẹn fún yín. Ẹ jẹ́ n sáré gbé yín wọ bẹ̀. Ẹ jẹ́ n sáré gbé yín wọ bẹ̀ pàápàá. Fẹ́ kẹ́ jẹ́ ká ẹjọ́ ẹ bá mi tẹ́ bá rí ó bá lẹ́ni ọlọ́pàá tẹ́ ẹ rí tẹ́ ẹ mọ̀ ẹ bá mi ṣíà fídíò yìí fún wọn. Ẹ bá mi ṣíà ẹ̀ fún wọn. Ẹ jájọ wo fídíò yìí. Mo so fídíò yìí papọ̀ ni o. Mo so papọ̀. Mo so fídíò yẹn mo so papọ̀. So ẹ jájọ gbọ́ nǹkan tó wà níbí. A ti ń sọ fẹ̀yìn èèyàn wa wípé Nàìjíríà àwọn olóṣèlú tó wà ńbẹ̀ ẹ̀tàn òun ló kún ẹnu wọn. Ẹ wo bí wọ́n ṣe mo fẹ́ kẹ́ ẹ wo bí wọ́n ṣe báyé everything jẹ́ lórílẹ̀‐èdè yẹn. Gbogbo àwọn ọlọ́pàá tẹ́ ẹ bá mọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà ètò yìí fún wọn, àbí àwọn oníṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tó sì ń wò pé ọmọ Nàìjíríà làwọn. Ẹ bá mi, mo fẹ́ kó ẹ jẹ́ kí wọ́n rí fídíò tí mo fẹ́ play yìí so that àwọn náà lè mọ̀ wípé ọ̀rọ̀ Tinubu kan ń bẹ ń bí tí mo máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ṣùgbọ́n kó tó di pé mo fún yín ní fídíò yẹn, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà tí àwa kan ń pariwo pé a fẹ́ kúrò ń bẹ̀. So àwọn kan ń wò pé kí ló ṣẹlẹ̀, kí ni ìdí tá a fi sọ pé a fẹ́ pín. So dóònà a lot of things ti ṣẹlẹ̀ fún wọn láti rí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí wọn ò rí. So ẹ jẹ́ ká play àwọn fídíò yìí kí káwọn náà lè mọ bó ṣe ń lọ. Ẹ ṣé mo dúpẹ́. The retired DSP in the Nigeria. Yes, good afternoon. My name is Esther Marcus, the retired DSP in the Nigerian Police Force. I retired 2018 November 2018. I just want to use myself as a case study. Ṣé ń gbọ́?
It's applicable to every other police officer that is under this dirty contributory pension scheme. ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mo mọ̀ọ́mọ̀ pọ́ọ̀sì ni ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ lísìtì sí ọ̀rọ̀ tí arábìnrin yìí fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣe sùúrù o àwọn fídíò bíi mẹ́ta bíi mẹ́rin la máa play fún yín lónìí tẹ́yìn náà fi máa mọ̀ wípé pẹ̀lú ọ̀rọ̀ tí mo ní bàbá wo lóye ọmọ Adéyẹmọ fi ránṣẹ́ nínú ọdún 2025 yìí ẹ wá mọ̀ pé lóòótọ́ lódodo ni ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ dáadáa ẹ farabalẹ̀ dáadáa ẹ tún bá mi tẹ́tí sí nǹkan tí arábìnrin yìí sọ láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ bá mi tẹ́tí sí ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ọwọ́ lórí share button orí share button yẹn má jẹ́ kọ́wọ́ yín ó kúrò bẹ́ẹ̀ both Facebook and YouTube ẹ má jẹ́ kọ́wọ́ yín ó kúrò bẹ́ẹ̀ ẹ máa share ẹ share sórí WhatsApp ẹ share sórí Facebook yín personal Facebook yẹn share síbẹ̀ àwọn olólùfẹ́ yín tí wọn ò tí ì gbà Yorùbá Nation tẹ́ ẹ ń sọ fún wọn ṣùgbọ́n tí wọn ò tí ì gbọ́ àwọn náà lè fojú rí lórí personal Facebook yín yẹn ẹ gbé síbẹ̀ now ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká gbọ́ thank you very much ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan mo rí pé tí ń ṣí àìtò yẹn mo rí pé tí ń ṣí àìtò yẹn ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun o àjọ máa délẹ̀ lérí ni ó yá o. Afternoon. My name is Esther Marcus, a retired DSP in the Nigerian Police Force. I retired 2018 November, 1st November 2018. I just want to use myself as a case study. It's applicable to every other police officer that is under this dirty contributory pension scheme. So I'm using myself as a case study. After serving for 35 years, though, I joined the Nigerian Police Force at a very young age. I didn't even go there to join. I escorted a friend that, unfortunately, she was not taken. I was taken due to my height because I'm tall. But I was not even up to 16 when I joined the Nigerian Police Force. And when I retired 2018, finally, I waited for like a year plus. Then I was given 1.7 million. After 35 years, I was given 1.7 million naira. Then after waiting for another 3 months or so, then they started paying me 40,000 naira as my monthly pension. 30,000 naira. You heard me very well. I mean 40,000 naira. After giving me 1,700,000 as my gratuity for everything, after serving for 35 years. And that applies to every other policeman, policewoman that retired from this dirty scheme called contributory pension scheme. That's what we have been facing. That's what we have been going through. And after this, in fact, this struggling has been on for over 10 years now, because after 2018, when I retired 2018, there was this meeting that was, holding. I asked, they told me it's a police retirees meeting. They started it, I think, 2017 or thereabout. And all our cries to the federal government has been met with deaf ears. It's not an insult, but that's the truth. And they are aware of what we are going through. They've had about 3 public hearings or before on this particular case. But when the army were going out, the DSS, Air Force and other paramilitary, there was nothing like public hearing. And let me tell you the truth. The AIGs and DIGs and IGs, they have exempted themselves from this dirty contributory pension scheme. They only left the commissioners of police downwards. They are the ones suffering it. The president cannot say he has not had this issue. He knows what is happening. And let me tell you, we will never stop fighting. Because even those that are coming behind us, they will never, you cannot just see an injustice, this pure injustice, and not fight for it. It's not possible. How do you want me to survive on 30,000, on 40,000 naira? That's for me as a DSP, but we have 2 stars, 1 star that are collecting 28,000 naira. And you want them to survive in this? What offense? What offense did the police do that they deserve this
ill treatment. What is happening? God is watching because God is a God of justice. I just want to make this clear to you that anybody that is against us, that we should not be exited from this evil, from this bondage, that person is a vulture. Yes, you heard me right. That person, that man, that woman, that group that don't want police to retire from, to be exempted from this evil, they are vultures, because a vulture only waits for its victim to die, then he will come and feed, and that's what has been happening. We have people like this former Yoruba nation is the way. Yoruba nation is the solution. Biafra nation is the way. Biafra nation is the solution, my sister. Thank you. So who do the police? Who come and feed, and that's what has been happening. We have people like this former Abubakar Miner, what do you call him, that ate pension money in trillions. And what happened to him? Nothing. He was only fined, is it 250,000 naira? Fine. You can imagine a country we find ourselves. You can imagine this. So who do the police? We will continue to fight. And you want the serving police, knowing fully well that when they retire, they are going into hell. You want them to stop corruption. They will continue collecting. They will continue extorting. Yes. They will continue enriching themselves, no matter how, no matter what, by whichever means they want to. I'm telling you, we will not. Ẹ̀yin ènìyàn mi, ẹ má bínú mo pause, mi fẹ́ disturb video yẹn ni. Ṣé gbọ́ nǹkan tó sọ? Ó ní wọ́n máa continue láti máa yìnbọn lù yín lójú pópó tẹ́ ẹ̀ bá fún wọn ní 100 naira. Excuse me. Arábìnrin yìí jẹ́ kó yé wa wípé ẹni tó jẹ́ pé òun ló wà in charge pensioner trillion pension money ló wà lọ́wọ́ ẹ̀. Ńgbà tó ń gbé lọ ilé ẹjọ́, wọ́n fine ẹ̀ ní 200,000 péré. Ó ń sọ jáde báyìí pẹ̀lú ọ̀dùn ọkàn. Ó ní tẹ́ ẹ bá rí ọlọ́pàá tó yìnbọn lù yín lójú pópó nítorí 50 naira pé ẹ má bú, ẹ má bàjà, ẹ má bínú sí. Orílẹ̀-èdè tẹ́ ti bára yín ni. Wọ́n sọ wípé kí ọlọ́pàá má wo fóònù mọ́. Ṣùgbọ́n ẹni tó rìtáyà ń gba 45,000. Àwọn míì tí wọ́n ní okùn méjì, okùn ẹyọ kan 28,000 ni wọ́n ń gbà lóṣù. Pẹ̀lú orílẹ̀-èdè, pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń tẹ ọmọ 30 pa nítorí 5,000 lórílẹ̀-èdè yẹn. Ó jó yé wa wípé àwọn ọlọ́pàá ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní gba rìbá ní o. Eléyìí ò ṣe fídíò tó pẹ́, fídíò yíyà yìí ni o, yíyà yìí ló drop ẹ o. 2025 yìí ló drop ẹ o. Eléyìí ò ṣe old video. So oúnjẹ ó yé wa pé tó o bá ń lọ lójú ọ̀nà tọ́lọ́pàá bá dá ẹ dúró tó bá ń sọ pé IG kan ní ká má ṣe kinní kan, okú gbé nìyẹn o. Wọ́n máa fáyà ẹ ní láti dí, wọ́n máa dàbọ̀ bò ẹ́ torí pé orílẹ̀-èdè Nàìjíríà ló wà. Tó bá nawọ́ sí ẹ pé ó yá ọ̀gbẹ́ni fún wa 100 naira, tó o bá lọ gbọ́n mú, wọ́n á la ìdí ìbọn mọ́ mú ẹ nítorí pé wọ́n mọ̀ pé láti ìpilẹ̀ṣẹ̀ Nàìjíríà ìyà ni wọ́n fi ń jẹ wọ́n, ayé wọ́n ti bàjẹ́ already. Àwọn ọlọ́pàá fúnra wọn ti mọ̀ pé kò sí kankan nígbésí ayé wọn. Tó bá kú lẹ́nu service, èyí tó bá wà nínú báràkì inú wọn, wọ́n máa lé jáde tìyàwó tọmọtọmọ, wọ́n á lé wọn dànù, wọ́n á lé wọn sígbó. Wọn ò ní wẹ̀yìn wò mọ́. So tó bá lọ ń ṣàkárá kan, ọlọ́pàá ní ó yá mú fóònù ẹ wá. Ṣebí wọ́n ti announce pé wọ́n gbọ́dọ̀ wo fóònù, ó lọ ń gapá bíi ti Portable. Ọlọ́pàá ìjẹ́ kó yé ẹ pé wọ́n máa gé apá ẹ̀ jábọ́ o. Nítorí pé orílẹ̀-èdè tó wà, orílẹ̀-èdè búburú ni. Orílẹ̀-èdè tí olóṣèlú tí wọ́n ti ràgàbò owó àtowó pension àtowó òṣìṣẹ́ o, àwọn gómìnà tí owó tó yẹ kó sọ fáwọn òṣìṣẹ́, wọ́n á kọ́ gbé yẹn lọ sí báǹkì náà, wọ́n á kọ́ lọ invest ẹ̀ sí báǹkì, wọ́n wá jẹ owó oṣù bíi 6, wọ́n á jẹ owó òṣìṣẹ́ oṣù 6, ìyẹn ó ti lé sí ní báǹkì, wọ́n ti fi yẹn ṣòwò, owó yẹn ti wà ní báǹkì already, á ti lé, ìgbà tó bá máa tún sanwó, wọ́n á sanwó oṣù 3 péré, ìyókù á tún wà nínú báǹkì, bó ṣe ń ṣe ayé wọn nìyẹn ní Nàìjíríà. So ẹgbọ́n nǹkan tá arábìnrin sọ, so mo ní kí n láyé yín dáadáa ni ẹ̀yin èèyàn mi. Ó yá, ẹja tún gbọ́ ṣáájú, ẹja gbọ́.
ẹ já gbọ́. We find ourselves. You can imagine this. So who do the police? We will continue to fight. And you want the serving police, knowing fully well that when they retire, they are going into hell. You want them to stop corruption. They will continue collecting. They will continue extorting. Yes. They will continue enriching themselves no matter how, no matter what, by whichever means they want to. I'm telling you, we will not stop fighting. You heard me very well. My name is Esther Marcos. We will not stop fighting. What we are planning now is to go and occupy that their National Assembly, call CNN to come and view the whole program. If these people don't have shame as leaders, that your own retirees are suffering, you can imagine the death toll that is happening in this system. A lot of people have gone, not because they are. Kazu Hussein olú ti sú wa eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ gàrí là mú sá èmi àtàwọn àbí mi àlè jẹ ráìsì mọ́ ẹ̀wà náà ti wọ́n gàrí ọ̀ǹgá títí di 1-2 ó ti sú mi orílẹ̀-èdè ti sú mi báyìí kọ́ ni wọ́n bá tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ní ọ̀la yìí ẹ̀kọ́ ọ̀pẹ ni wọ́n ká o ẹ̀kọ́ Awólọ́wọ̀ wọn ka àlera máa sùkú mọ́ ayé yín ó da ó ti sú wa o wọ́n bá wá nǹkan sí àti politi ẹ rí pé orí mi gan ti pa ó ti sú wa o ó ti sú wa o orílẹ̀-èdè wọn bá wá nǹkan ṣe sí o ráìsì ti di gàrí ti 1-2 mo tún gbọ́ pé ráìsì ti di 80,000 àpò wọ́n bá wá nǹkan ṣe sí tá a bá tún wá bẹ́ẹ̀ rẹ̀ pọ̀ báyìí epo 580 sorry 680 700 là ń rà kí ló dé kí la ṣe àwa akórópè gbogbo ẹ̀pọ̀n ní ọmọ gbóná lálẹ́ tá a mọ̀ fọmi wẹ́ẹ̀tì ẹ̀ pẹ́pẹ́ kan ọmọ lànà àní rí kankan epo náà ní gbà lọ. What kind of a even if he makes so much profit, shouldn't be more than 600 naira. Will it ever make sense to anybody in this world that petrol that is produced and shipped from Brazil is cheaper than petrol produced in Ibejuleki here? It never makes sense. But that Aliko Dangote makes it make sense to all of us. So, and that is Nigeria for you. The more you look, the less you see. This cartel, they have interest in this place. So everybody's interest has to be factored in before you can get a liter of petrol. So you are not paying for the liter of petrol. You are paying for the interest of people in the deals. So the Dangote we are shouting, the price is pegging the fuel. He's not pegging it for us. He's pegging it to... See, you are not buying a liter. You are paying for the interest of those that they don't put their for the arrangement. You know, say an arrangement. So they don't put people, Mr. So person for facilitating so they go put in own 2 naira. This one 5 naira. So every liter you they pay to that man we done. Ẹ̀yin ènìyàn mi ṣé ẹ ti gbọ́ bí gbogbo nǹkan ṣe lọ. Now mo wá fẹ́ dá yín padà ní ìgbà Tinubu rèé o, eléyìí ò ṣe fídíò tó ti pẹ́ o, gbogbo fídíò tí mo play fún yín fídíò 2015 ni sorry excuse me 2025 ni ó ti yé yín. Now mo wá fẹ́ dá yín padà sí ìgbà tí Tinubu gọgọgọ fún ara ẹ̀ bàbá di Jagaban olórí oko bámbà bàbá ọmọ olódòdẹ nígbà tí bàbá tó ń ṣe campaign tó ń bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ o kí ni bàbá ń bá wa sọ ńgbà tó ń ṣe ìlérí fún wa pé ká lè dìbò fóun kóun lè wọlé torí pé bàbá rí gbogbo ìgbésí ayé tí gbogbo ọmọ Nàìjíríà gbé nígbà ayé Buhari. Bàbá wá bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni Tinubu bá wa sọ ṣé mọ̀ pé ẹ ti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí ní 2025 báyìí. Náà ẹ jẹ́ kí wá mú yín padà sí ìgbà tí Tinubu ṣe ń campaign tó lóun fẹ́ wọlé. Ẹ gbọ́ gbogbo nǹkan tí Tinubu lóun máa ṣe fún wa, ẹ jẹ́ a jọ gbọ́. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin òṣìṣẹ́, ẹ̀yin tíṣà, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọba, ẹ súnmọ́ mi, ẹ jẹ́ a jọ sọ̀rọ̀. Ẹ gbọ́ nǹkan tí bàbá sọ nígbà tí bàbá ń campaign.
There are opportunities across this country. Bitumen is there. Iron ore is here. We can easily recharge Lake Chad. It's going to be tough decisions. Why should I have 4 cars and be paying subsidized petrol for Cameroon, for Niger, for Benin Republic? No matter how long you protest, though, we are going to remove subsidy. That is the truth. That is the truth. Unless you don't, and I'm going to win this election. Don't change the formula on me. I don't agree. But once Buhari keeps his promise of free and fair election, I'm going to win. And I'm going to keep all my promises to you. Why should I live as a rich man, or fairly rich man, have 4 cars, 4 or 4 ships, and be paying the same price for Maurice Minor? What should we? We can invest the money wisely. When that was fashionable, the era is gone. The era is not now. Other economies are already building charge stations. We are yet to generate electricity to even roast barley. It's not comparable, that job. Please, let us do it. We can do it. We are educated enough. We are courageous enough. We are great people. My discussion today is to inspire you to vote. Vote first. Recruit many people so that the promise of today can be a reality tomorrow. And that's all. And it's only that strong determination, perseverance, and consistency that we can build a national edifice that we call a nation, that we can bring prosperity to Nigeria. We promise you, we will bring prosperity. We will fulfill your dreams. I believe you are hungry. Me, I've satisfied my appetite. I will taste and leave. I'm going back to Abuja. But please believe me, join the campaign. Hope is back here. If I say you have not made me emotional today, I've lied.
You are great. Please keep that round of applause going. Let's keep it going. Let's show that love back. ẹ̀yin èèyàn mi ṣé ó yé wa dáadáa báyìí ṣé ó ti yé wa dáadáa bàbá wọlé tán ńgbà tí bàbá wọlé tán kí ni láti ìgbà tí olórí oko bàbá Jagaban pẹ̀lú gbogbo àwọn ìlérí tó ṣe fún wa ó ní pítúmẹ̀ wà bẹ́ẹ̀ ó ní a lot of mineral resources ló wà nílẹ̀ Yorùbá tá a ní tó jẹ́ pé a lè fi develop a lot of things tó máa mú ìgbé ayé rọrùn fún àwọn ọmọ Nàìjíríà ṣùgbọ́n gbogbo nǹkan àlùmọ́nì tí wọ́n ní wọ̀nyí níbo ló wá wà nígbà tí Tinubu wọlé níbi tí wọ́n ti ń tẹ ọmọ pa fún 5,000 níbi tí àwọn ènìyàn ti ń para wọn nítorí owó bàbá yìí fi gbé ta ó lóun ò lè jẹ̀rẹ̀sì mọ́ ẹ̀yin ènìyàn mi ẹ lọ wo àdúgbò yín ẹ lọ wo iye tí wọ́n tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìlérí pẹ̀lú gbogbo nǹkan tó tọ́ ní wọn ò lè provide electricity tó lè súbọ̀ lè nǹkan bẹ́yẹn tó fi yé wa pé nígbà tí tòun o iná máa wà gbogbo nǹkan lòun máa ṣe ẹ̀rí bí bàbá yìí ṣe bó ṣe dọ́nu fún wa subsidy ńgbà tó lóun fẹ́ yọ kì í ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló mọ̀ àwọn kan ké pé bó ṣe yọ yẹn ìrọ̀rùn máa dé àwọn kan ní bó ṣe yọ yẹn wàhálà ti dé àti wàhálà àti wàhálà báyìí ẹ wo ibi tí Nàìjíríà wà lọ́wọ́ yìí ẹ̀yin ènìyàn mi à ń sọ fún yín sẹ́ẹ̀ eléyìí ò ṣe ṣeréṣeré ẹ gbọ́ nǹkan tí arábìnrin yẹn sọ pẹ̀lú gbogbo ìlérí tí bàbá Tinubu ṣe fún wa nígbà tá a la ikú kọjá lọ́dọ̀ Buhari pẹ̀lú gbogbo ìlérí tó wá ṣe fẹ́yìn òṣìṣẹ́ ẹ ti ẹ̀ fi àwa tá a ti jápa yìí ẹ fi wálẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ ní Nàìjíríà níbo ni ibo lẹ ti bára yín lọ́jọ́ tòní èèlò lẹ ń gbà èèlò ni wọ́n ń ta oúnjẹ èèlò ni gbogbo nǹkan báwo ni ayé ṣe rọ̀ yín lọ́rùn sí pẹ̀lú gbogbo ìlérí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ wo ìgbà EndSARS excuse me EndSARS tí ẹ jìnnà ẹ wo ìgbà kí lorúkọ protest ebi ń pa wá yìí ọmọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu jáde oúnjẹ ó yé gbogbo ọmọ Nàìjíríà pé ẹ lọ fọkàn balẹ̀ ẹ ṣe sùúrù fún bàbá mi ẹ ṣe sùúrù fún bàbá mi gbogbo nǹkan ètò máa tó wọ́n fẹ́ pín oúnjẹ lásán wọ́n dẹ̀ fẹ́ pín 5,000 wọ́n tẹ àwọn ọmọ mọ́lẹ̀ nílùú Ìbàdàn wọ́n tẹ̀ mọ́lẹ̀ nílùú Ìbò wọ́n tún tẹ̀ mọ́lẹ̀ nílùú Àbújá ṣé léyìí ò kì í ṣe big shame fún Nàìjíríà the whole giant of Africa Nigeria the whole giant of Africa tó yẹ pé giant of Africa yẹ̀yẹ́ ni wọ́n fi Nàìjíríà ń ṣe kiri ń sìn ẹ̀yin ènìyàn mi mo mú gbogbo àwọn fídíò yìí wá fún yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá ń gbàdúrà nínú ọdún tuntun yìí tẹ́ ẹ bá gbàdúrà bí Nàìjíríà ṣe máa pín mọ́ ẹ ń ṣe lásán ni o torí pé àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọn ò fẹ́ bá yín mọ́ o gbogbo òbí tí wọ́n ti ọmọ ẹ̀pá nìbàdàn ìjẹ́ ẹ gbọ́ pé gómìnà lọ fún wọn lówó ìjẹ́ ẹ gbọ́ pé wọ́n fún wọn lówó kò sí àwọn wọ́n ti gbé nìyẹn kìdẹ́ ń ṣe pé kò sí owó yẹn ń bẹ ṣùgbọ́n kì í ṣe fún yín òun ni mo ṣe mú àwọn fídíò yìí wá fún gbogbo ẹ̀yin òṣìṣẹ́ kẹ́ ẹ lè mọ̀ wípé tẹ́ ẹ bá sì gbé Nàìjíríà dání bẹ́ẹ̀ gbàdúrà láti èní di ọ̀la mẹ́jọ tẹ́ ẹ bá fi bí Nàìjíríà yìí ṣe máa pín tí Yorùbá máa dá dúró
àwọn ò ní kí Nàìjíríà má sí mọ́ Nàìjíríà lè wá ṣùgbọ́n káwa Yorùbá ká dá dúró ká lè máa ṣèjọba àwa ara wa tiwa. Mo rí mẹ́sẹ̀gì brọ́dà mi yẹn wọ́n ní fídíò tí mo play lẹ́ẹ̀kan yẹn pé kí n tún play ìyá máa tún play mi ní sọ̀rọ̀ lé màá fẹ́ kẹ́ ẹ gbọ́ from A to Z kẹ́ ẹ gbọ́ nǹkan tí arábìnrin yẹn sọ kí ìṣètò wá fún yín ní breaking news ọ̀rọ̀ tí bàbá mi Adéyẹmọ tó fi jáde síta wípé ká sọ fún gbogbo ọmọ Yorùbá. Mo mọ̀ọ́mọ̀ play gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yìí kẹ́yìn náà lè mọ̀ wípé odò ń gbárèrè. Now ẹjẹ́ tábà tí wàá fẹ́ lọ wo tàwọn Fúlàní ẹ tún jẹ́ ká tún lọ màá tún mú fídíò kan wá